ẹ̀yin èèyàn Ọlọ́run, ohun tí a rán mi sí yín lónìí òun ni wípé ẹ padà sínú Ọlọ́run. Gbogbo ẹni tó ń gbọ́ mi ní àgbáyé, ẹ padà sínú Ọlọ́run, torí pé nínú Ọlọ́run ni ìdùnnú àti ayọ̀ wà, nínú Ọlọ́run ni ìsọnidílé àti ìgbéga wà. Ọ̀pọ̀ ọmọ Ọlọ́run ṣùgbọ́n wọn sì sìn. Ọ̀nà wọn náà gbà sí Ọlọ́run, àgàbàgebè pọ̀. John 8:44 ó ní tẹ̀sù bàbá wọn náà ń ṣe, ìfẹ́kùfẹ́ bàbá wọn náà sì ń ṣe. Apànìyàn ní èṣù láti àtẹ̀kọ́ṣe, òjò ní òótọ́ nítorí tó ṣe òtọ́nu rẹ̀. Nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nínú ohun tí ara rẹ̀ ló ń sọ, èké ni àti bàbá èké. Ọ̀pọ̀ lónìí èké, àgàbàgebè, ìtòkùtò, ẹjọ́ ẹlẹ́jọ́, olùkẹ́ kádùn àrẹ gbà. Ó wá lóhun gbàdúrà sọ́nà, òun wá lóhun òun ò rí nínú ayé wọn. Iṣẹ́ ọwọ́ rẹ ni ó yẹ wò. Kí ni iṣẹ́ ọwọ́ rẹ màmá, bàbá? Olúwa rán mi sí yín lónìí pé kí gbogbo ènìyàn kó padà sọ́dọ̀ wọn lọ. Kí gbogbo èèyàn jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó wà nínú ọkàn àyà wọn, nínú ìgbésí ayé wọn. Nípa bẹ́ẹ̀, Bíbélì bí ọ̀nà wọn bá wo Olúwa, yóò máa wà tí ọ̀tá wa gbé ní ìrẹ́pọ̀ àti àlàáfíà. Bí ìwọ